ikú tó ń pojú gbà ẹni òwe ni ọmọ Yorùbá ẹ mọ́ sàsùn péye o ẹ jí gìrì sásà nítorí ogun ti dé. iná ti jó lórí kókó ogun ti fọná sójú bíi kí n la ìjà àwọn báńdì tí wọ́n wọ̀nyí ó ti fẹ́ tó kílẹ̀ Kwara gbogbo ọmọ Yorùbá o gbogbo ládéládé o gbogbo lọ́balọ́ba ogun náà lóye àwòkọ́ ń ké o kogun ni ó máa ń dán òyìnká ni bí abẹ́rẹ́ là ń ṣèké bó bá dọ́kọ́ ní pani kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ogun wọ̀ rékẹ́ ó wọ́ sàgbẹ̀ ó wọ baba ńlá ó tún wọ́ kí ọdẹ bí eré imú àwọn agbésùnmọ̀mí wọ̀nyí ń wọnú ọgbà láì mọ̀ gbẹ̀yìn àwọn ọmọ ọlẹ́ran à ń retí ìjọba kẹ̀ ṣé ẹ rò pé àwọn òṣèlú rí ti mẹ̀kúnnù rò ṣá bí kòkó ṣe pọ̀ ọmọ tálíkà àwàdà làwọn fi ń ṣe ó dọjọ́ tó bá tó pọ̀ ọmọ olówó kárájọ́ tó fara ya owó làwọn adarí wọ̀nyí wá jí kọ́ wọ orí ti mẹ̀kúnnù rò iná àwọn agbésùnmọ̀mí tó gòkè odò wọ̀nyí bí ọba láwọ kò ní gòkè odò rárá bí ṣẹlẹ̀ láàbí bá ṣẹlẹ̀ tó bá nájà kéje tí wọn ò rí kankan ṣe ó lọ́wọ́ àwọn adarí kọ̀ọ̀kan ni àwọn àṣírí kan ń bẹ tí ó padà tẹnu mi jáde Èdùmàrè kó fẹ̀mí ò ṣàálẹ̀ àtọ́tù arẹ́rẹ́ àwọn agbára tàbí kojú ogun níjọ́ àwọn àná ń kọ́ná ẹ ránṣẹ́ sáwọn àwòrò ṣàṣà kí wọ́n wá forí oko sọ̀ọ́dún abẹ́ àwọn ẹ̀sìn àjòjì ó ti fẹ́ gbàgbára tó lè wá fífọ́ ọmọ aládé ni. ọmọ tó sọ lẹ́nu ló sàkó ìyàkọ́ torí ká má jìyà láṣẹ yẹn má jìyà lọ́fà àwọn ètùtù tá a gbé sẹ́yìn odi ìlú tọ́gùnkì fi wọ́n lù ń kọ́ná táwọn bàbá ńlá wọn fi ń ṣèlú tìlú fi túbà tí fi tùṣẹ́ ẹran tí ìrẹsẹ̀ èṣù láàlú ògiri òkò ẹran tí ògùn láká ayé ká má ṣe gbàgbé ṣàǹgbé olúkòso àyàrá náà bẹ́ẹ̀ yẹn bá jalè tàbí ó wá ibi nígbà wọn ránṣẹ́ sí baba akẹ́kàrà akẹ́kọ̀rọ̀ ọ̀gbáragada lásẹ̀bílájà ní dànùdànù ẹran tí kòkó ẹgbẹ́gbẹ́rẹ́ táwọn bàbá náà wọ́n fi ṣàgbọ́ ọ̀hún níjọ́sí kété tó má ti fi sasara bàgbọ́ wọ́n máa yan sí koríko òun ẹrùwà ni wọ́n dìde wọ́n jíra padà wọ́n jagun wọ́n ṣẹ́gun ọmọ gbọ́ ifeàlejò kó lọ ẹbí sasara bàgbọ́ ẹjẹ́ kọ́lá yóò pọ̀ ya kọ́lọ́ bàtálá kọ́ bàtálá torí ṣàgbọ́ pẹ́ ṣàgbọ́ ẹ̀ ọba wa ọ ní Ifẹ̀ ẹ̀rọ sẹ́sẹ́ náà fi Ọ̀yọ́ ọ̀rọ̀ ìjà àgbà kọ́ rárá ẹ̀kẹ́ sí Olúbàdàn tìlú Ìbàdàn oyè amọ́rí baba ẹ̀rọ sẹ́sẹ́ tọ́jú Òṣogbo alákẹ́ tìlú Ẹ̀gbá alákẹ́tù tìlú Kẹ́tù Àwùjalẹ̀ tìjẹ̀bú àtàwọn láládé nílẹ̀ Yorùbá tó wá bá wa dá sọ̀rọ̀ náà ẹ wá gbàgbá o ẹni mi ò ṣe ní èèyàn mi ò ṣe èèyàn ẹ ò máa lè fi wá láàárọ̀ lásán ọmọ ẹni oníṣẹ́ni bẹ̀bẹ̀rẹ̀ ká wá filẹ̀ kẹ́sì di ọmọ ẹlòmíì èèwọ̀ òrìṣà ló jẹ́ o àbí gbogbo yín ti jẹ́ dodo tẹ́lẹ̀ sòdodo ni ẹ rántí o wípé àwọn ọmọ Yorùbá lógún kọ́ nípínlẹ̀ Kwara wọ̀nyí ẹ má jẹ́ kí ló túmọ̀ ẹ lórí ẹ dá sọ̀rọ̀ náà ṣé ẹ rántí o lásìkò táwọn òyìnbó máa ògùn ìbò òun òkígbẹ́ tọ́mọ aládé ń kó ṣàtà fáwọn aláwọ̀ funfun èyí tágbára bá ti wọnú ẹ̀ nínú òkúta tàbí ère ó ti lẹ́rọ ayára bí àṣà tí wọ́n fi ń ṣàyẹ̀wò àṣé ohun tí wọ́n bá fi ṣe rèé o bí wọ́n bá yìnbọn sáwọn agbésùnmọ̀mí kì í wọlé bí wọ́n sáwọn ládàá òfurufú jágàdo àfàìmọ̀ kó má jẹ́ pé àwọn ìbọn aláwọ̀ funfun lágbésùnmọ̀mí tó ń sọmọ aládé lọ́sẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà mo wá gbọ́ pé àwọn wèrè kan wọ́n kóra wọn jọ nílọrin wọn lọ káyọ̀ ọ̀ṣunmọ́lẹ́bí kó ń ṣẹbọ ẹgbẹ́ ṣe tó kànú àwọn aláìmọ̀ tó kà tí fanáwọlé kókó àti ṣọ̀ṣun àti ṣọ̀bà nílẹ̀ yìí kẹ́sì mùsùlùmí àti gbàgbọ́ tó dé ni a ní kí oníkàlùkù kágbéra jọ kájọ fi jagun kájọ kọ́mọlùbọ́ ká fi paná ogun òun dúkù tí ń jẹ́ àràyìn nílẹ̀ ohun abárílẹ̀kọ́ ó yẹ ká wí nílẹ̀ dandan o ẹ̀mí àwọn ọmọ ọdẹ tó sùn ní baba ńlá yìí kéré mi kọ́ ká tó wá sọ tòkè ọdẹ kátó wá sọ ẹ̀mí àwọn ọmọ ogun orílẹ̀-èdè tiwa wọ́n pa baálẹ̀ wọ́n pa baálẹ̀ wọ́n pa kúkúrú wọ́n pa gúgù náà. ohun tó yé mi ni pé àwòdì tí ó jẹ́ fún rọ́pò ọdẹ kì í pa á. ìgèdègèrè tó lóun ó pòbúkọ kò lè pòbúkọ. ọmọ Yorùbá ọmọ Yorùbá ọmọ Yorùbá ẹ má sùn lọ ẹ jẹ́ ká padà sí ìpìlẹ̀. òòṣà àfọ̀njá ni mí mo kọjá kẹ́mi yọ̀bọ̀kẹ́ ẹ mú ẹ kì í ẹ gbé mo ti kọjá ọjọ́ gan. àgùntàn ṣẹ́rì láàyè bẹ́ẹ̀ bá dán wò ọmọ ẹranko àdánárú dandan ni ẹranko yìí tó lóun ó bá tàkútẹ́ jẹ́ ẹnu rẹ̀ yóò ṣẹ̀jẹ̀ balabala. ikú tó ń pojú gbà ẹni òwe ni ọmọ Yorùbá ẹ mọ́ sàsùn péye o ẹ jí gìrì sásà nítorí ogun ti dé.